ṣé wá rí ọ̀rọ̀ ti Saheed ní òru yìí wallahi tallahi thumma billahi alazim mo wá jí mo wá ṣe náfìlà bí mo ṣe ń ṣe náfìlà tán mo wá ka suratu Kahf nìkan mo kà meanwhile lazim mi oni suratu Kahf suratu Yasin suratu Muhammad suratu al-Fatih suratu al-Rahman suratu al-Waqi'a suratu Jumu'ah àti suratu al-Mulk sura mẹ́jẹ̀ẹ̀jọ tí n lè má kà lójúmọ́ nìyẹn ìkẹ́kẹ́ ìgbà mi lágbè lọ bí kí n má kà mẹ́jẹ̀ẹ̀jọ mo wá ka Kahf nìkan lóru fúnra ara mi mo wá gbé fóònù mo wá pe Saheed mo ní Saheed ó ní ẹ ó ń sùn ní ó lóun sùn mo ní dìde jókòó ó jókòó mo ní Saheed ó ní ẹ mo ní mi ìfẹ́ kó sọ̀rọ̀ asádà kankan mọ́ mo ní Saheed ó ní ẹ mo ní mo sọ̀rọ̀ kankan mọ́ má bínú kankan mọ́ mo sọ̀rọ̀ kankan kó tó tún lè complicate issue rárá mọ́ nítorí Ọlọ́run àtànábì ẹ jẹ́ ká jẹ́ kó gun omi èmi ni mo pè ọ́ fúnra mi yìí òun kọ́ ló pè mí o èmi lè mí pé nígbà mo parí suratu Kahf nígbà mo ṣe náfìlà méjì tán náfìlà méjì péré ni mo ṣe mo wá mọ̀ sọ̀rọ̀ yẹn fún ẹ mọ̀ nǹkan tó ń ṣe mí àwọn àgbàlagbà wọn ní àlọ ní èbú ahun àbọ̀ níta náà bàbá Sheikh Akiugba Gold mo mọ bẹ́ẹ̀ mi yín ṣe máa fúyẹ́ tó mo mọ bẹ́ẹ̀ ṣe láìkì ogun tó mo mọ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wàhálà tó ìwọ tó lọ ń ṣàánú tó lọ ń pẹ̀lú débi pé gbogbo àsìkò tí gbogbo èèyàn bínú sí Saheed ìwọ nìkan ló mú mára ìwọ nìkan Sheikh Akiugba Gold ìwọ nìkan torí òótọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ló tún jẹ́ yí báwọn ìwọ nìkan ló mú mára ìrẹ́ nìkan ló ń bá sọ̀rọ̀ ìrẹ́ nìkan ló ń tì í wípé Saheed mọ̀ ṣe báyìí ni kò ṣe Saheed mọ̀ ṣe báyìí ni kò ṣe ẹ ń ṣe bẹ́ẹ̀ nítorí pé àwọn iṣẹ́ tẹ́ gbé dání nìyẹn èmi tèmi bí mo ṣe wà yìí ibi mo ti sẹ̀yìn tí mo ti sọ̀rọ̀ tí ò dá mo ń búra mi pé wàláì mi ṣe làákàyè o èmi ń búra mi pé mi ṣe làákàyè billahi lazim kì í sì ṣe pé nítorí ipò rẹ̀ mi o Ọlọ́run ló touch heart mi lẹ́yìn náà mo kí gbogbo àwọn ẹni ire tí wọ́n pè mí mo káwọn ẹni ire tí mo rí ní rúhíà torí ń gbọ́dọ̀ mọ́ kí àwọn tí mo rí ní rúhíà lẹ́yìn náà mo kí àwọn ẹni ire tí wọ́n pè mí nú ayé kò tí ì pẹ́ rárá tí bàbá wa olóríire bàbá wa tí wọ́n jẹ́ ìmáàmù àgbà ní gbogbo àgbáyé wàláì torí pé ìmáàmù tí wúlò fún gbogbo ayé ìmáàmù àgbáyé ni wọ́n ó ní bàbá Fadilati Sheikh Muhyiddin Salman ìmáàmù Ọ̀fà ntí bàbá fi bá mi sọ̀rọ̀ ó tó wákàtí kan tí bàbá ń sọ pé kàfílà ọmọ wa ní ẹ ó yá listen sí mi bí bàbá rẹ ni mí gbọ́ mi bí bàbá rẹ mo sì ń láti listen sí bàbá nítorí pé ipò tí bàbá wà ipò bàbá mi ni wọ́n wà bákan náà òun náà làwọn ìmáàmù káàkiri bákan náà òun náà ni Sheikh olóríire ní Òṣogbo tí wọ́n jẹ́ chairman alálàájì l'Óṣogbo lánàá wọ́n bínú sí mi gan wọ́n pè mí tí wọ́n bínú gan pé kàfílà kí ló dé onímọ̀ ní ẹ̀nà ọ̀hún kí ló fẹ́ kọ́ lóhun tó ṣe fún ẹ kí ló ń retí gan tó fẹ́ tí ò tí ì ṣe kí ló dé tí wọ́n ń bú ẹ tó fi ń dáhùn dídáhùn rẹ gan ló fi ń complicate issue wọ́n tún ti wá jí pè mí láàárọ̀ yìí wọ́n láwọn rí pé mi listen lánàá wọ́n ní kàfílà listen sí mi láàárọ̀ yìí ẹ dákun kí ni mo tún fẹ́ gbogbo ẹ̀yin olóríire mo kí yín Aunty Yinka TNT ò ní ṣọ̀fọ̀ ọmọ Aunty Yinka TNT ò ní nájà wàràwàrà bákan náà gbogbo ẹ̀yin tí ẹ dá sí ní ọ̀nà tó dáa mo kí yín púpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ dá sọ̀rọ̀ náà lọ́nà tí ò dáa mo kí yín púpọ̀ nǹkan tó ń bà mí nú jẹ́ òní pé Sheikh Akiugba Gold inú mi máa dùn sí torí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ pé
ìgbà tí mo wà nínú crisis Sheikh Akeugba Gold ò ní sùn o wallahi tallahi mo rántí pé ẹ̀ẹ̀mejì òun ló pè mí tí mi gbé call ó dẹ̀ ń bọ̀ pẹ̀lú force pẹ̀lú eré ńgbà tó dé ó ní Kafila so fẹ́ pa mí ni Kafila kí ló mú ẹ kí ló dé tí mò ń pè ẹ́ tó gbé phone ọ̀kan nìyẹn ọjọ́ náà wa méjèèjì ń sun ẹkún ni ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ní ìgbà tí Sheikh Akeugba Gold lóòótọ́ òun ló rescue mi lódodo wallahi tallahi nítorí pé Ọlọ́run kó láàánú ẹni tí bá ń parọ́ ṣùgbọ́n mùsùlùmí tó bá dáa èyàn á máa fi ọ̀rọ̀ mùsùlùmí ẹgbẹ́ àṣírí mùsùlùmí ẹgbẹ́ èyàn ó sì máa tọ́jú ẹ̀ nǹkan tó dùn mí òun rèé ó ní pé èmi àtọkọ mi tí ọkọ àti ìyàwó bá wà èmi pẹ̀lú ẹ̀ ò ṣe any courtship àríra wa afẹ́ra wa a conclude pa ṣe nìka ó pe àwọn ẹbí mi èmi náà yọjú sáwọn ẹbí ẹ̀ àmọ́ nítorí pé khusumu ò lè má wáyé láàrin lọ́kọláya àmọ́ èmi jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé dáadáa téèyàn bá ń ṣe sí mi nìkan ni màá sọ èyí tèmi bá fi ṣe dáadáa sí mi ní sọ ìyẹn wà ń bínú ó sọ ọ̀rọ̀ fún yín ọ̀rọ̀ tó sọ fún yín ní àmánà tó sẹ́ǹdì ẹ̀ sí ẹ wá sẹ́ǹdì ẹ̀ sáwọn fracas n tó bà mí lẹ́mìí jẹ́ nìyẹn ẹ̀yin gẹ́gẹ́ bí àfáà ẹ̀ mọ̀ tèmi máa ṣe billahi alazim olúwa orí mi báyìí o bẹ́ẹ̀ nìkan bá pè mí tí mo bá rí pé ọ̀rọ̀ tó fẹ́ sọ fún mi ọ̀rọ̀ àṣírí ni màá wá ní ẹ̀lò ọ̀rọ̀ tẹ́ fẹ́ mẹ́nulé yẹn ẹ má mẹ́nulé ọya ẹ jẹ́ júwe ilé mi àbí ẹ júwe bí ń ṣe rí màá wá lọ tù ú màá wá lọ sọ fún pé lẹ́yìn kó sọ fún mi mo sọ fẹ́ nìkankan mọ́ nítorí pọ́rọ̀ àṣírí ni lẹ́yìn náà àwọn èèyàn máa pè mí nígbà míì pé kí wọ́n bá wọn wẹ òkú àwọn pé kí wọ́n bá wọn wẹ òkú àwọn tí mo bá lọ láti lọ wẹ òkú àwọn míì wà tó jẹ́ wípé oríṣiríṣi torí ẹ̀ ló jẹ́ ká Ànábì sọ fún wa sallallahu alaihi wasallam wípé tí wọ́n bá pè ọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí àbí mùsùlùmá báyìí gbogbo ohun tá a bá pè láṣìírí kó máa jẹ́ àṣírí gbogbo ẹ̀yin ẹni rere pátá òun ni mo kí kódà ẹ̀yin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ mi mo kí yín ẹ̀yin fans mi mo kí yín ẹ̀yin fans Sheikh Akeugba Gold mo kí yín gbogbo yín yẹn ẹ má bínú ibi mo ti ṣẹ̀yìn ẹ má bínú nítorí Ọlọ́run nìkan Ọlọ́run máa fi ìdí èèyàn hàn wá wípé èèyàn ni wá ẹ jẹ́ kí n wá wí conclusion ibi mo ti lọ lẹ́ẹ̀kan ibẹ̀ lọ́rọ̀ Saheed nítorí pé Saheed ó ti bẹ̀bẹ̀ débi kí gbogbo wọn yọrun sí pátápátá ẹ jẹ́ ká fi ilẹ̀ Nàìjíríà wo Saheed gbé ó wù láti wà ní Nàìjíríà ẹni tí Nàìjíríà ò bá wù kò ní invest sí Nàìjíríà nítorí Ọlọ́run àtànàbí Muhammad Sheikh Akeugba Gold ẹ jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́nikẹ́ni bá ṣẹ̀yìn ẹjọ́ tán because anta khadimul muslimin Ànábì wa Muhammad ó ní sayyidul qawmi khadimuhu Ànábì ní olórí ìjọ ní bọ̀yí wọn olórí ìjọ òun ní bọ̀yí wọn bákan náà àwọn àgbàlagbà wọ́n ní fọ̀rẹ́ rẹ̀ hàn mí ká lè mọrú ẹni tó jẹ́ ẹni tẹ́ mú ní companion yẹn fúnra ẹ̀ ló sọ̀rọ̀ yẹn ara ẹ̀ pé èṣù lòun òun ò kí nǹkan ó tò òun ò láìkí ẹ̀ nítorí fẹ́ ni kí nǹkan bàjẹ́ Ọlọ́run kó bá wa tún òun náà ṣe Ọlọ́run lọ́ba tí máa tún tó bàjẹ́ ṣe ọ̀kan lọ́mọ ti bàjẹ́ Ọlọ́run bá wa tún ṣe Ọlọ́run Muhammad torí pé Shaitan nígbà tí Olúwa ọba àlékè ọlá tí màmá bá Shaitan sọ̀rọ̀ Ọlọ́run bá Shaitan sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹni tó bá jẹ́ pé ìsẹ̀mí tó wù láti lò nínú ayé òun náà ní ìsẹ̀mí pé àní òun fẹ́ balẹ̀ jẹ́ àwa ní pẹ̀lú ẹ̀ àwọn oníwákà wọn ní báyé bá ń bá bàjẹ́ lọ báyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ wàwú káwa náà ká mọ́ dára wọn kìí sáwọn wákà o gbogbo àwọn Zumuratul Mu'min Ọlọ́run bá ṣàlékún oríire gbogbo àwọn ẹni rere
tí wọ́n fi ìmọ̀ tí wọ́n fi wákà tí wọ́n fọ̀rọ̀ oore tún ayé ṣe àwọn ni wọ́n kọrin yẹn wọ́n ní báyé bá ń bá bàjẹ́ lọ báyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ wá wù káwa náà ká má dára wọn káwa náà ká má dára wọn o káwa náà ká má dára wọn bí wọ́n ṣe wí nìyẹn gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà rí látara bẹ́ẹ̀ Sheikh Akeugba Gold ẹni bíbí èmi náà ní bíbí bíbí tèmi tún wá wà mọ̀ṣíhóòrù gan-an bíbí tí yín náà ṣe wà mọ̀ṣíhóòrù ẹ túnra yín bí èmi náà túnra mi bí àwa méjèèjì tó túnra wa bí ni ẹ kì í sọ̀lẹ èmi náà kì í sọ̀lẹ Sheikh Akeugba Gold yìí sá fún jálàbí oníwàásí ni onígbìyànjú ni oníṣòwò ni oníṣòwò lèmi náà mi kì í sún jálàbí ẹ̀yin wo àwọn nahiyat wọ̀nyẹn lẹ́yìn náà mo wá fẹ́ rán yín létí àwọn dáadáa tó jẹ́ wípé ẹ ṣe sí nkí àtèmi ìkan ni mo sọ yẹn ẹlẹ́ẹ̀kejì ìgbà tí mo wà nínú oyún istijaba almost every day Sheikh Akeugba Gold lè má pè ìyá báwo ni condition rẹ ìyá bò ní ṣó wà dáadáa